sí ọmọ ẹ̀wọ̀n tó wà ń jà tí ò support Rasheed because ó dà pé ilé jẹ́ ojú gbogbo wọn lọ láti bẹ̀rẹ̀ ilé ayé wọn wá nínú ìlú tó ẹgbẹ́ ṣe wà ní opportunity to travel out and ìbàtà jáde síta wọ́n tún wọn ọ̀nà wọ́n tún continue láti ẹ̀sìn ẹrú yẹn ni. again ṣé ẹrí kan tí Rasheed ń ṣe yẹn o èmi tèmi ò blame Rasheed iṣẹ́ tó gbé fún Rasheed ń ṣe ẹjọ́ tẹ ẹrí kan tí Rasheed ń ṣe yẹn Aregbesola ló ń ṣiṣẹ́ yẹn iṣẹ́ tí Aregbesola gbé fún Rasheed ló ń ṣe Aregbesola àti Tinubu àwọn ló gbéṣẹ́ fún Rasheed akọ̀ blame Rasheed ni Tinubu àti Aregbesola ló ń fẹ́ gbalẹ̀ Yorùbá fún Fúlàní that's the major tẹ́lẹ̀ wà Yorùbá àti mọ problem tá a ní o àti mọ the problem tá a ní the foundation of our problem is Tinubu àti Aregbesola wọ́n kàn ń lo Rasheed ni à ń sọ because à ń sọ̀rọ̀ pé wọ́n Fúlàní à ń sọ pé Fúlàní ti fún Rasheed níyàwó kì í ṣe Rasheed nìkan ló fún níyàwó náà. ibi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan ìjọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa ká lọ. àwọn bá ilẹ̀ Yorùbá tó ti gba ìyàwó Fúlàní àwọn Yorùbá most of òkèkòkòchẹ́ni most of àwọn Yorùbá ní àwọn Fúlàní ti fún ìyàwó àwọn ọba gidigidi láti fún ìyàwó Ọọ̀ni ò lè jáde síta ń sìn kó wò wọ́n rí Fúlàní kò lè jáde síta Ọọ̀ni òrìṣà kò lè jáde síta pé wọ́n ti fún níyàwó Ọọ̀ni òfìfẹ́ kò lè jáde síta pé wọ́n fún ní Fúlàní so because we are in a big mess. mo gbọ́ ni mi ò gbàgbọ́ o. we are in a big mess. gbọ́ ni mi ò gbàgbọ́. wọ́n ti bá ti Yorùbá jẹ́ finally. Tinubu àti Aregbesola is our major problem. àwọn ọba tẹ́lẹ̀ wò ta ló fún wọn síbẹ̀. àwọn Tinubu náà nìyà. nítorí pé yẹn lè fẹ́ gba power torí power ó dẹ̀ balẹ̀ Yorùbá jẹ́. we don't need to blame Rasheed. Rasheed jẹ́ ẹ̀wọ̀n èyí tí ó gbé fún Rasheed nìyà. nígbà tí wọ́n bí Rasheed yóò wá láti ilé ọba kí ló dé tó fi jọba. Aregbesola iṣẹ́ tó gbé fún yẹn who is behind them Tinubu is their forefather only today is our major problem. akọ̀wé blame Rasheed ni Rasheed yóò ṣe anything iṣẹ́ tó gbé fún Rasheed ni Rasheed yìí ṣe tí Rasheed bá ti ṣe ti now ẹni sì ó ti fọ Fúlàní joyè ẹ tún fún Rasheed ní next watch ó tún wá nǹkan mìíràn tó wà máa sọ nípa níka ìṣe ó kí nígbà ìṣẹ̀ṣe ìgbà tí gọ́fìnà yẹn nígbà tí gọ́fìnà yẹn kọ́ṣọ̀ ní ẹ̀ bí kò bá sọ̀rọ̀ ọ̀pá àṣẹṣe ṣe bá wọn ṣe òkìtà ló pè gọ́fìnà yẹn gẹ́ẹ̀ ta ló pè gọ́fìnà tó kọ́ṣọ̀ gọ́fìnà yẹn Tinubu ló tún kọ́ṣọ̀ gọ́fìnà yẹn náà. we are the big problem jerry Tinubu fẹ́ mi sọ pé wọ́n fẹ́. ṣó o wà ń bẹ̀ ńgbà Tinubu fi ń question gọ́fìnà ṣó o wà ń bẹ̀ torí ẹ ti yọ lórí ìbú lórí péèjì àrólé tẹ́mtẹ́mù yẹn ẹ ti ya wèrè pátápátá ẹ sì fi ń kó bá Yorùbá yín tẹ́ pera yín ní Yorùbá nation nítorí ó ti sọ ó ní Yorùbá nation àwọn Yorùbá nation gidi sì láwọn ọmọ yẹn rí olórí ìbú ni ṣé gbogbo wóróworó tẹ̀ ń wí ṣó jẹ́ mọ́ ti yín onílùú ní bóun ṣe fẹ́ ṣe ìlú tòun nù kò sákọjá sóńdó kó lọ ṣe bẹ́ẹ̀ kò kọjá sí Àwórì kó lọ ṣe bẹ́ẹ̀ kò kọjá sẹ́kọ̀ọ́ kó lọ ṣe bẹ́ẹ̀ nínú ìwo rẹ̀ ló ti ń ṣe é ìyàwó tán sì fún tẹ́ ẹ̀ bá mọ̀ tán ẹ lọ sórí YouTube ó wà bẹ́ẹ̀ níjọ wọn gbé wọ́yàwó wá fún ìkan nínú àwọn abọ́bakú tó wà ní ìlú oko Kánò tí wọ́n ti fún níyàwó ìyá ọmọ yẹn ọmọ lẹ̀wọ́ ni bàbá ẹ̀ fẹ́ Yorùbá ọmọ yẹn wọ́n wá gbé lọ sílùú wọn lóko Kánò ń bẹ̀ ó dẹ̀ bí ọmọ ó bọ́kùnrin ó bóbìnrin ó bí gbogbo ẹ̀ wá nítò ibi tọ́mọbìnrin ti wá kó mọ́ parun wọ́n wò sùsùsùsùsùsùn ìpọ́bà wo làwọn fẹ́ fún lọ́mọbìnrin yìí ńlọ ìdí tolúwo torí ẹ̀ mọ̀ tán
ọmọ Yorùbá ni ìyá ọmọ yẹn ǹjẹ́ ẹ ti gbọ́ àbí bàbá rẹ̀ tiẹ̀ lọ́mọ Yorùbá ni yá nínú kó jẹ́ bàbá ìyá rẹ̀ lọ́mọ Yorùbá torí wọ́n wá sílùú Ìwó àwọn yẹn náà wá láti ìlú Kánò tó sì jẹ́ mùsùlùmí tán tẹ ìlú Ìwó wọ́n wà lára àwọn ẹni tẹ̀lú Ìwó dó wọ́n wá bíyà wọn sílùú Ìwó ẹ lọ wo YouTube ìtàn yẹn wà ń bẹ ẹ lọ tẹ ọba Ìwó Abdulrasheed ńgbà àwọn gbéyàwó wa fún bẹ́ẹ̀ mi ò bá tiẹ̀ sọ dáadáa ẹ̀ tún rí fúnra ara ẹni yẹn ló ń sọ lóníkálukú wá wò wípé ṣé pé bàbá ọmọ yẹn gan bá a ṣe gbọ́ bí ẹni pé ọmọ ẹrú ọba ni bàbá ọmọ tán fún bàbá ìyá ọmọ tán fún Ìwó ẹ lọ síbẹ̀ ẹ rí obìnrin yẹn kópa nílẹ̀ Ìwó ìmáàmù tán sì jẹ lánàá Olúwo kàn fi pọ́n lé pé gbogbo ilẹ̀ Yorùbá Ìwó nìkan ni Ìlọrin ní ìmáàmù tiwọn Ọ̀ṣun ní ìmáàmù tiwọn kò sálè kúrò níwò kó lọ kírun ní lọ́ṣun ó kàn fi pọ́n lé ni kẹ́ ẹ rọra tara burúkú yín kẹ́ ẹ gbójú sọ́hùn kẹ́ ẹ kóṣì sọ́hùn ẹ tún ti bẹ̀rẹ̀ torí èyí tí wọ́n bá ṣe àásọ èyí tí wọn ò tẹ́tẹ́ ń purọ́ ọmọ yìí kò sí lára ẹ̀ ó kàn máa kígbe àkéyàgbé ara di àrólé tẹ́ wọ́n ń purọ́ ọmọ Tinubu tẹ́ ń purọ́ ọmọ Arẹ́gbẹ́sọlá kí ló kan Arẹ́gbẹ́sọlá nù gbogbo eléyìí kí ló kan Tinubu ẹ̀yìn náà lẹ́ l'Arẹ́gbẹ́sọlá àti Tinubu ń jà lọ́jọ́ kìíní àná tó sì fi hàn tó ń gbà ó náà wá ni wọ́n wá tó wá ti dẹni tó ní kí ọba Àwó sẹ́yìn rí i pé àwọn tìwó wọ́n vóòtì fún Tinubu ni wọn ò vóòtì fún gómìnà APC náà gómìnà PDP náà vóòtì fún ṣókí wá ni tó jẹ́ pé orí yín ò pé ṣé ọ̀nà tẹ́ fi gbà tẹ́yìn náà fi ló kọ Nàìjíríà lò Ààrẹ Gani Adams ó jẹ́ mọ́ mímí ẹ̀ àwọn eléyìí wọ́n ti ba ọ̀nà Sunday jẹ́ wàláì tàláì kódà wọ́n bá ní wọ́n fẹ́ fún Sunday ní fìlà yẹn ọlọ́njẹ́ kan jẹ́ ó dé lórí ni àwọn wèrè yìí ti bàjẹ́ àwọn wèrè yìí ti bàjẹ́ ìsọkúsọ níbẹ̀ lẹ́nu wọn ẹ ní lọ sílùú èèyàn kẹ́ ẹ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ẹ wọ́n ní o ń tá a rí o ẹ wàá máa fi kún lẹ́nu ara yín ó ti fẹ́ sọ̀wọ́ di ìlú Fúlàní kankan Ìbàdàn ṣé kò sí Fúlàní ẹ fi jọba ṣé Tinubu náà ni láti gba ayé bàbá Aláàfin kó tó kú ṣé Tinubu ló tún fi Fúlàní ọba Fúlàní tó wà nìbàdàn ṣé Tinubu ló gbé sí ṣé Tinubu ló gbọ́ba Fúlàní sí Jọ́ọ̀sì ṣé Tinubu ló gbé ọba Fúlàní sí Benue abéèrè ní sílẹ̀ Tápà ṣé Tinubu ló gbé sí àlórí yín ti burú àrólé ẹ̀yin Ìgbòho nation yìí orí yín ti burú mọ tẹ́ ń ṣe ìkànnì yín Sunday náà sì mọ kò mọ inú báàbù tó ń wà òun náà ń kó bá tí ò bá pa àrólé lẹ́nu mọ́ gbogbo tí ń ya lulẹ̀ yìí ṣé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ní diaspora ṣé ọba Olúwo mọ̀ wá sílùú èbò ní ẹ̀ ṣe àtáàkì ẹ̀ alẹ́ ya wèrè ẹ ti ya wèrè onísọkúsọ nìyí ẹgbẹ́ yín ò lè gbérí mọ́ ẹ kàn máa sọ̀sọkúsọ ni Ọlọ́run torí ẹ ti fẹnu bara yín jẹ́ tán bá rán ẹ síta kò yẹ kán rán ọ síta kan ní kíni wọ́n lè fi jẹ ìmáàmù wọn náà táwọn àfáàbẹ bá ti gbà pé kó jẹ ìmáàmù kí ló dé ọkùnrin tán fi jẹ ìmáàmù yìí bóyá bẹ́ẹ̀ wọ́n bí sí bóyá ìyá rẹ̀ ọmọ Yorùbá ni kí bàbá rẹ̀ ó jẹ́ Fúlàní kí wá ní ó yóò jẹ́ náà tó bá sì jẹ́ pé bàbá rẹ̀ Yorùbá ọmọ Ìwó kí ìyá rẹ̀ kó jẹ́ Fúlàní wọ́n fẹ́ra wọn bẹ́ẹ̀ náà ṣé àwọn Ìbàdàn wọn ò bímọ fún Ìbàdàn ní kinní ni lóńdó gan-an Fúlàní bímọ fóńdó bímọ fẹ́kìtì ṣé o lérò pé lọ́la nǹkan ò lè yí padà ní owó Obama Kenya mà ló bímọ fún òyìnbó bímọ fún Kenya bàbá ẹ̀ tún wo ibi tó lágbára dé bàbá ẹ̀ mọ̀ ní Kenya ọmọ rẹ̀ sì jẹ́ pírẹsidẹ́ǹtì l'Amẹ́ríkà ẹ lọ kó sì sàn ẹ lọ kó sì sàn gbogbo tẹ́ ń sọ yẹn kò lójútùú ẹ kàn ń fi ẹnu jẹra yín yà ni tó bá ṣe wo nílùú ní òṣèlú ẹ̀ ìlú Ìlọrin tẹ́ ẹ sì ń ta mọ́ bàbá ńlá kú yín kan tó lè tọwọ́ bọ òsì
tẹ́ ẹ bá lẹ́ẹ̀ fẹ́ tọwọ́ bọ̀ kò sí èmi ò tí ì rí ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀mọ̀gún jà kankan wọn ò bí yàrá ìyá yín dá kẹ́ ẹ lẹ́ẹ̀ fẹ́ dojúkọ̀ lọ rí ǹjẹ́ ẹ mọye èdè tí ó sì lè yín kódà ọmọ Ìbàdàn yín gangan yóò tún dojúkọ yín bẹ́ẹ̀ kẹ́ ẹ tún gbọ́ ọmọ Oǹdó yín gangan tí ń gbé lọ́rin yóò dojúkọ yín ọmọ Èkìtì tí ń gbé lọ́rin yóò dojúkọ yín ọmọ Burkina Faso tí ń gbé lọ́rin yóò dojúkọ yín ó yá ọmọ Tápà tó wà ń lọ́rin yóò dojúkọ yín ẹ̀yin wo ẹ̀yin tẹ́ ẹ máa fẹnu jagun kiri lẹ́lẹ̀ tó jẹ́ pé ẹ máa wọlé sílé máa ṣán ládàá kiri lẹ́lẹ̀ ẹ wá láwọn Fúlàní ó wá di Fúlàní mélòó ló kanlẹ̀kùn mọ́ lórí tó wá ṣàdá ẹbẹ́ yìí náà là ń bá ń bẹ̀ ẹ̀yin náà ní gbogbo lọ́balọ́ba ń bá ń bẹ̀ gbogbo màálùú tẹ́ ẹ bá rí ní ìgboro ilẹ̀ Yorùbá àwọn lọ́balọ́ba ní wọ́n dẹ̀ ń gbà wọ́n fúnṣẹ́ pé kán máa bá wọn sin màálùú tó bá máa ṣe lọ bá wọn pé onídìí iṣẹ́ wọn gbà ẹ́ ṣiṣẹ́ náà tó bá ti máa ṣe kí ló dé ìlú South Africa tó wà ní olórí burúkú rẹ̀ ṣé ilẹ̀ bàbá rẹ̀ ni ṣé wọ́n ní èdè tiẹ̀ nìkan ló wà bẹ́ẹ̀ ni àbó ya wèrè ìgbà wọn ni ẹ máa lọ kí ló mú yín tún jókòó ṣé bí wọ́n ti kó gbogbo yín sínú pléènì wálé tẹ́ ẹ tún padà ẹ ń gbà lu yín ẹ lè sáàfù lu yín ni ẹ sì jáde nù tó bá wà bẹ́ẹ̀ náà ni lẹ́gbà àwọn náà sì tún jáde lu wọn àwa wọ tí wọn kí wàá ló wá ní kí ni big deal ń bẹ̀ tẹ́ wọ́n ń pariwo òsì àròlé bàbá tẹ́tẹ́ ìwọ àtàwọn ẹni tá ń pè wọlé ẹ ti sorí ìbú Ọlọ́run kàn jẹ́ kó o gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa kò sí tẹ́ fi Rashidi ṣe Rashidi ń pàṣẹ nílùú rẹ̀ àṣẹ ọba rẹ̀ ni kò kàn yín Sunday gan ò lè fèsì Rashidi torí Sunday gan ti ní àjọsọ kan tó ti sọ fún Rashidi tó bá gbọ́wọ́kọ́wọ́ Rashidi ó gbé ta fún kó o tó gbọ́ ibi tẹ́ ẹ ponú dé tẹ́ ẹ fẹ́ gbọ́rọ̀ ó ní tí Sunday gan tí òun àti ọba Rashidi ti jọ sọ àti tó ti ń sọ fún ọba Rashidi pé wọ́n rán òun sí i ṣẹ́rí ẹ gbọ́ wìrìwìrì ṣẹ́rẹ́ ni tẹ́ ẹlẹ́gbé ẹlẹ́fẹ́ gbé síwájú tó ń ṣe kinní yẹn tíyín ti tán òun ni kó máa gbàdúrà bí ó ṣe kúrò láàrin yín torí ẹ ti bà tiẹ̀ jẹ́ látayédáyé tó ti wà títí lùgbà gbùgbùgbù tí sì ń bàṣírí ara rẹ̀ olófẹ̀dí ara ẹ̀ síta olówó fẹ́ sáré dọ̀gá òjijì ni instead kó máa dọ̀gá lórí àsìkí tọ́lọ̀ ń fún un ìwọ̀n ń wárú yín ìjọkò tó wá lọ rè kó àwọn ọmọ tán ní ìmọ̀ tán tún lágbọ̀ọ́yé kò kó wọn jọ wá lọ rè kó àwọn jàgùdà páálí jọ àtàwọn ẹni tán ti gún sílùú èbó tí wọn mọ̀ náà lé tán wàá máa dá sọ̀rọ̀ yín àtàláṣẹ́wó tán fún lóyún tán gbé wọ̀ ìlú èbó wọ́n gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n fi fún páálí ìlú èbó òun yẹn ní dá sọ̀rọ̀ rẹ̀ kò tí mọ̀ pé òun ti tán sí ọ gbogbo ọ̀nà tó gbà yẹn tí ò bá yí padà Sunday wà láìtàláì ó kẹni tí ó fún ẹ rẹ́spẹ́tì mo fún ẹ lọ́dún 5 sígbà tá a wà ẹ̀kọ́ lọ́ọ́ jẹ́ kí gbogbo wa ogun lẹ́mìí ó ti dàgbà náà ṣé wọ́n tó pé sísì làálàá fẹ́ fi ẹ ṣe kinní kan ní kinní kan ta ló fẹ́ tẹ̀lé èèyàn bẹ́ẹ̀ kódò táwọn celebrity wọ́n ti darúgbó ẹ̀rí táwọn Bobrisky ti sọra wọn dobìnrin ní ìsinmi àwọn bébì ló kù ní ìsìn gbogbo orú yín wọn ò tún pa yín tì sẹ́gbẹ̀ẹ́ kan làwọn míì ó dìde ta ní wárú yín mọ́ ó jẹ́ ṣe tó dáa kó o fi lọ gbogbo iṣẹ́ tó o ṣe lẹ́ẹ̀lẹ́ kó o rí nǹkan rẹ̀ jẹ yó taari àwọn ọmọ òfò tí wọ́n ń forí rẹ̀ fàgbọ́n kiri lẹ́lẹ̀ tán forí rẹ̀ kéré òjò tán fi ń gba kẹ́ni taari wọn dànù Sunday wọ́n ń kó bọ́ ọ ní toró ti perí Yorùbá nation nú ẹ̀ ìwọ máa gbọ́ bí tó ti sọ mọ́ gbọ́ o ìwọ máa gbọ́. lápapọ̀ gbogbo ọmọ Ìwó lápapọ̀ àbí kí n sọ pé gbogbo Kwara State lápapọ̀ ọ̀rọ̀ yìí kọ̀ yín láàárọ̀ yìí a máa play àwọn fídíò kan bẹ́ẹ̀ ṣe ẹni tó sì yẹ kí kẹ́ ẹ la ojú sílẹ̀ kẹ́ ẹ la ojú yín sílẹ̀ gbogbo Kwara State ẹ̀yin olólùfẹ́ mi rẹ́rẹ́ ti rún o nílùú Ìwó rẹ́rẹ́ ti rún àwọn ọmọ Ìwó bíi mélòó kan ló pariwo wá bá mi
níbi ọjọ́ méjì tí a wà nù rẹ̀ yìí. náà gbọ́ wèrè òpùrọ́ the last call tí mo gbà ìwọ yẹn jẹ́ kí ni. arákùnrin yẹn jẹ́ kó yé mi wípé bàbá àròlé kí n má jọ̀wọ́ kí n má dákẹ́ ariwo pé òun ti rí mi pé mo ti ṣe ètò méjì gbàǹkọ̀gbàǹkọ̀ kan lórí ọba Olúwo àti mọ́fìtì Ìwó. mọ gbópùrọ́ olù. pé ètò yẹn pé kódà ọba Olúwo fún ara ẹ̀ rí orí prógrámù yẹn. ló wá gbósùbà fún. pé prógrámù yẹn ó tọ̀ sílé ó tọ̀ sóko. pé kódà prógrámù yìí gan tún dí ọwọ́ àwọn ìjọba. ó rí bọ́n ṣe gbósùbà fún wọn. pé wọ́n dẹ̀ gbé ìgbésẹ̀ lórí mọ́fìtì Ìwó nítorí pé mo sọ sínú àfọ́nrán mi yẹn wípé ó ń da ojú ìtàn Yorùbá bolẹ̀. òpùrọ́. ó dẹ̀ wà lára àwọn tí wọ́n fẹ́ fi tìpátìkúùkù gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa. òpùrọ́ ni ọ́. ó ní bí mo ṣe ṣe sínú ètò yẹn nìyẹn. òpùrọ́ ni ọ́. ó ní ṣùgbọ́n ó ní bàbá àròlé ó ní tí n bá lọ wò ó sìn kí n lọ wo mọ́fìtì pé ìkírun iṣẹ́ wáàsí wọ́n ní wáàsí ẹ̀ ló dojúkọ ń sìn nítorí pé wọ́n ti jà ní wọ́n nì. tá ń jà wọ́n nì. wípé kò gbọ́dọ̀ fi ẹnu pa ìtàn búburú àbí ìtàn burúkú àbí dojú ìtàn ilẹ̀ Yorùbá bolẹ̀ mọ́. pé tí n bá wò dáadáa sì bá rí pé bó ṣe máa ń pàtàn wèrè tó máa ń pa tẹ́lẹ̀ yẹn Ilé Ifẹ̀ mùsùlùmí ni kíní kan Usman Fodio òun ni bàbá wọn kíní kan pé gbogbo ìtọ́ra dáadáa yẹn sì pé ó ti jáwọ́. pé sọ fún díẹ̀ yìí bàbá àròlé ó ní kí n jọ̀ ọ́ ó ló ti ṣe díẹ̀ tó ti ń gbìyànjú láti pè mí lóòóná ẹ mọ̀ n bá ṣí fóònù mi mẹ́sẹ̀gì tó wà ń bẹ̀ tó ti kírítìbì tiẹ̀ tí ì ṣí wọ́n pọ̀ gidi gan. ó lóò ti mẹ́sẹ̀gì mo dẹ̀ tún fẹ́ fẹ́ lẹ́yìn sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lẹ́yìn tẹ́ bá ní nọ́mbà mi lọ́wọ́ ṣẹ́ẹ̀rí tẹ́ bá ti ń mẹ́sẹ̀gì mi ní tètè gẹ́ẹ̀tì mi ìjẹ́ ìmọ̀dí ṣẹ́ẹ̀rí tí n bá wà lẹ́nu iṣẹ́ tó ẹgbẹ́ mẹ́sẹ̀gì mi sìn ṣẹ́ẹ̀rí within 1 hour ṣẹ́ẹ̀rí mẹ́sẹ̀gì yín yẹn ó ti máa wà nísàlẹ̀ pátápátá ìmíì ti máa wọlé sórí ẹ̀ so ilé tó bá ti wà lókè yẹn ṣọ. ìwọ ni ta ni. ẹ rí i pé nígbà kan lemọ́ ló ń ṣe àwọn fídíò yẹn nígbà kan kó ti kó àwọn ọmọ ogun kan pé kákọ̀ṣà kí ọmọ Yorùbá kọ̀ṣà bínú kọ́ bẹ̀rẹ̀ ogun ló ṣe ṣe programu ṣùgbọ́n mo jáde fún mo fẹ́ lè sọ pé ẹ̀bí méjì abẹ́ mẹ́ta ni mo ṣètò fún ṣùgbọ́n lọ́jọ́ ọdún ní arákùnrin lòun ti rí i pé ó ti sẹ́ńpẹ́ ó ní náà ó ní ọba Olúwo ló wá kù báyìí o ó ní ọba Olúwo ti sọ ìlú Ìwó ó ló ti sọ di Ìlọrin mọ́ àwọn ọmọ Yorùbá lọ́wọ́ o ó láàkọ́ tí ìfura. wọ́n fi jọba adé ni wọ́n dé sí lórí ìṣe láwà nígbà tó di láwà kí ni wọ́n wò àwọn ọ̀dọ́ ọ̀fẹ́ jọ sùn ṣé wọ́n dé Ilé Ifẹ̀ ṣé wọ́n dé. kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sọ́ba Ìwó torí ìlú rẹ̀ ni bí nǹkan máa yí padà kì í ṣe lẹ́nu ẹ̀yin ẹlẹ́nu ìdọ̀tí ẹ̀yin òpùrọ́ tẹ́ ẹ ti balẹ̀ jẹ́ yìí tá ń fẹ́ tẹ́ ẹ kàn máa pariwo ni ẹ máa fi gbowó yín lọ káàkiri lẹ́lẹ́ ni ẹ máa fi pa owó òṣì owó tẹ́ ẹ lè kó délé ẹ máa fi pa lórí nẹ́ẹ̀tì ẹ máa wíjọ yín sùn kò sí tó kọba àwọnú gbogbo rọ́bìṣì tẹ́ ẹ sọ nítòhún ló fi ń jẹ nílùú rẹ̀ á dẹ̀ ní torí tó fi jẹ́ ìmáàmù tó fi jẹ ìmáàmù ń bẹ ṣé bí Yorùbá wà ń bẹ ẹ bá mọ Yorùbá wà ń bẹ bóyá wọn ò ká kébù ni tàbí kó sì jẹ́ pé ìtàn ló bá débẹ̀ kò ní bọ́bà àwo náà ṣe jẹ́ kó tó dọba ni so ẹ lè blame ẹ̀ sí yẹn ẹ kàn máa pariwo ẹnu lásán ni àròlé baba tẹ́ntẹ́n tó bá fi ẹnu rẹ̀ dá ó kàn yẹ pé Sunday Igboho ló fi ń kó bá wàláì ó ló fi ń kó bá o torí wọ́n ń tẹ́tí sórí nẹ́ẹ̀tì ní ìsìn kódà kí Sunday ó mọ̀ fọwọ́ tóró ti wà nínú ẹgbẹ́ ó ti wà nínú ẹgbẹ́ wọn látayédáyé ó sì ti sọ̀rọ̀ síwájú táwọn èèyàn tó ti àtáàkì àwọn èèyàn náà làwọn èèyàn rẹ̀ náà tún pèsè wọlé yẹn
pé bàbá ó lọ́wọ́ sí i bàbá tí ò ráyè tẹ̀yìn wèrè játijàti bàbá ò ráyè tìyìn àwa ara wa lákànjọ máa fi pa fúnra wa tẹ́ ẹ̀ bá sì gbóòótọ́ ọ̀rọ̀ ẹ ti lulẹ̀ ẹni ẹ̀ ń kó bá lẹ̀ ń kó bá.